ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní. لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹfà lọ. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹfà lọ. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ní group tours arrangements tó fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ní mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. nígbà tí wòlíì Bàsírátù wọn ilé tí ó ṣaláìsí oríṣiríṣi náà ní àgbọ̀ ẹlẹ́mìíní láàrin ọdún bíi márùn-ún mẹ́fà tí obìnrin dájú tó ti kó lé ọkọ ẹ̀ wọn látọ́ kójọ yìí pọ̀ òkìkí pọ̀ àbí oògùn owó ló ṣe ni àbólú alágbàdo ni àbólú ẹlẹ́dì ẹni ilé ẹgẹ́ bíi wòlíì kí lẹ́ni sílẹ̀. mo ti sọ tẹ́lẹ̀ pé kì í ṣe oògùn owó ló ṣe ṣùgbọ́n náà a gbọ́ pé àwọn kan mo gbọ́ pé wọ́n sọ pé ẹlẹ́dìẹ ló ṣe. àwọn ń gbé kiri bẹ́ẹ̀. wọ́n gbé jáde pé oògùn owó tí ìgbé ọ̀run ṣe pé ẹlẹ́dìẹ ni pé òye ọjọ́ tí ẹ̀dìẹ ṣájẹ lẹ́yìn ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lọ́n sọ náà pé òye ọdún ẹ̀ ní ìgbé ọ̀run ló lò pé gbogbo àwọn èèyàn mú àwọn tó bá lọ́bẹ̀ wọ́n sọ fún wọn. So tẹ́ bá wo sí àwọn YouTube ẹ̀ máa ẹ gbọ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́dìẹ yìí. oríṣiríṣi làwọn èèyàn sọ oríṣiríṣi náà sọ. nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ ni pé oògùn owó 200 ni. ìgbà ni. òun làwọn bàbá máa ń sọ pé onígbà àwúre kì í tòṣì. onígbà ni. àwọn bàbá máa ń ní onígbà àwúre kì í tòṣì. onígbà àwúre òun ṣe Yorùbá ni onígbà àwúre kì í tòṣì. oògùn owó alákìkọ ẹdìyẹ yẹn ni mo fẹ́ dá sí o. tí egbin ọ̀run bá ṣe oògùn owó alákìkọ ẹdìyẹ oògùn owó tó ní agbára ni. maximum ẹ̀ tó bá fẹ́ mú ọdún mẹ́jọ ní kọjá ọdún mẹ́jọ. á bẹ̀rẹ̀ láti mẹ́ta kì í mọ́dún kan kì í mọ́dún méjì ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje maximum ẹ̀ ní mẹ́jọ. ìyẹn díẹ̀ bẹ́ẹ̀ni àgbàdo tó máa gbé nìyẹn. bẹ́ẹ̀ni ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe oògùn owó yìí fún tí ò bá ní ìyá wọn ò ní ṣe fún ìdí tó máa fi jẹ́ kó mọ̀ pé egbin ọ̀run ò ṣe oògùn owó ẹlẹ́dìẹ o. kò ṣe oògùn owó ẹlẹ́dìẹ. torí ìyá ẹ̀ gbọ́dọ̀ sunkún ẹ̀ wọ́n gbọ́dọ̀ kú lójú ìyá wọn. tó ẹ kó wá ṣe lóòótọ́. bẹ́ẹ̀ni àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí tó pọ̀ lọ́wọ́ wọn jù tó bá jẹ́ babaláwo á jẹ́ mùsùlùmí àwọn ló mọṣẹ́ yìí tí pásítọ̀ kan bá lóun mọ̀ ọ́ fẹ́ gbá ẹni bí babaláwo dán rẹ̀ bá sọ pé òun mọ̀ ọ́ fẹ́ gbá ẹni á jẹ́ mùsùlùmí bó bá ń ṣe babaláwo á jẹ́ mùsùlùmí. wọ́n mọ̀ ń pa ìlànà. àwọn ló máa ṣe kiri yìí. tí egbin ọ̀run bá ṣe iṣẹ́ adìyẹ kò ní kọ́lé sí Ifọ̀ Ìkòyí oríṣiríṣi ló máa ralé sí òkìkí máa lẹ́yìn náà òkìkí a máa kàn. owó yẹn ti pọ̀ jù. a pọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe dílà kò sáwọn tó ń ṣe tí wọ́n ní ta mọ́tò torí afa mọ́tò wa kò sẹ́ni tó bá ṣe oògùn owó ẹlẹ́dìyẹ tí ò ní ta mọ́tò àwọn kan lè máa ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ó kọ́lé ó pọ̀ jù kò kọ́lé ó kéré jù akọ 12. tó bá ṣoògùn owó ẹlẹ́dìẹ. bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́lé kiri ni
nígbà tó bá kú tán owó tẹ́ máa bá lákàntì ẹ̀ máa pariwo ni a máa gbin ni. a máa ṣe kíni a máa gbin ni. ìyá ẹ̀ gbọ́dọ̀ sunkún ẹ̀ tó bá fẹ́ àwọn wà bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe oògùn owó yẹn tí ò bá ti ní ìyá wọn ò ní ṣe fún. oògùn owó ẹlẹ́dìẹ̀. tó lè yẹ ẹ̀ gbọ́dọ̀ sunkún àwọn tó ṣe tá a mọ̀ tọ́rẹ̀ lọ yọ tiẹ̀ gbogbo nǹkan tí ọ̀rẹ́ ẹ ní pátápátá ló parẹ́ lójú ẹ ẹni tí ò yọ tiẹ̀ ilé 26 ló kọ́ owó ẹ̀ ń gbin báǹkì ni tí ó ti yé sí so òun la sọ pé káyọ̀ máa wá mọ̀ nǹkan tó o bá nímọ̀ ẹ̀ má máa sọ. má tara bọ̀ kò ní gbé ní Ifọ̀ yìí á fi ilé tó bá kọ́ bẹ̀ á fi rẹ́ǹtì ni. bàálà yà ló máa lọ. bójú ọdún mẹ́ta òkìkí á dẹ̀ kàn tẹ̀wé gbà tó kúnná mi gbin ọ̀run. kò tàn díẹ̀ ni kò tàn kò sí nítorí tó máa gbọ́. bó bá wà ní stage ẹnìkan ṣe ní Àkúrẹ́ ńgbà kan kò sí gbogbo ìgbèríko náà tí ń gbórúkọ ẹ̀ lóńdó stage. tẹ́gẹ́tì ni mo sọ fún yìí bó ṣe rí nìyẹn tó o bá ti níyà wọn ò ní ṣe fún ẹ ìyá ẹ láti sunkún ẹ. àwọn náà ta tún mọ̀ tó ń jẹ́ délà lẹ́kọ̀ọ́ tó ń tún ṣe bísẹ̀sì mi tó ń tún ṣe oògùn owó ńgbà kan máa kú ó kú lójú ìyá ẹ ni torí ó kọ́lé fún ìyá ẹ. ìyá wọn máa sunkún wọn ni irúgbìn ro dẹ̀ níyà kẹ́ mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ yẹn fake wọn ò ní mọ̀. wọn ò rí sọ. bẹ́ẹ̀ ni ògbó kọ́ ló ṣe o. kì í ṣe ògùn owó. àṣírí ẹ̀ ló bò. alájí ọmọ ni ó ní ajé. alájí ni. bẹ́ẹ̀ kíní kan wà kẹ́yìn ọmọ tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn wòlíì mi babaláwo mi wọ́n máa lágbárí wọ́n ní wọ́n bògo ẹ̀ mọ́lẹ̀ ó lè lógo kó má lówó wo kí lórúkọ ẹ̀ àwọn tó ń ṣe tíátà yìí adírẹ́bí náà kó lógo kò lówó Jídé Kòsọ́kọ́ mọ owó mélòó ló wà lọ́wọ́ ẹ̀ wọn kí n máa kà á Adébáyọ̀ tí báwọn ọmọ ẹ̀ ló gbé owó lérò ló wà lọ́wọ́ ẹ̀ Àbábélò ẹ̀dá onílé ọlá àgbákò ògo nìyẹn ògo náà nìyẹn ajé ọ̀tọ̀ àwọn èèyàn onímọ̀ wọ́n máa sọ pé ẹ̀wọ̀n gbogbo ẹ̀ láti ìpínlẹ̀ kankan they are failure àwọn olè 419 prophet and babaláwo àǹfà ajé tí ìyá ẹ̀ tó bá fẹ́ ní ọmọ tó bá fẹ́ tó bá ní ajé ló máa gbà ajé kí mo sọ fún yìí ajé náà gbà ajé yẹn ni a sì kì í a ní ajé olókun kó délé mi kí mo sọ fún yìí ajé yàtọ̀ sí ògo ọ̀tọ̀ la jẹ́. àmì tó ń bọ̀ kìkì ẹ̀ tí ò ní 10 million sàkáǹtì ń 1 million kò ní náà fún gbọ́ kìkì ẹ̀ 100,000 ògo èèyàn máa tún ó yàtọ̀ sájé o. ajé ni Dangote tó ń pariwo ẹ̀ ajé ló ní lọ́wọ́ tó bá ti lájí ẹ̀ wọ́n máa pàjé pẹ̀lú ẹ̀ ògbó ẹ̀ wá tán kí wọ́n sọ fún yìí so ajé ni ẹlòmíín wà ó lè lógo kí ìyàwó àti kìlọ̀ fún ó wà bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ fẹ́yàwó léwu lórí ara ẹ̀gbẹ́ ajé yẹn sílẹ̀. ìyàwó lè gbàgbé. wọ́n bí ìyàwó mi wà á pe ọkọ ẹ̀ tó bá lóògùn tí ò lówó lọ́wọ́ ẹni tó tẹ́sí á lè bí ajé yẹn kò ní fẹ́yàwó mi anything tó bá fẹ́ ṣe á ní kẹ́ pé mọ́mì wá mọ́mì ló máa ní kẹ́ pé wá kì í ṣe òun bẹ́ẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ á ní kẹ́ pé mọ́mì wá ẹ lọ bá mọ́mì ló máa ṣe gbogbo ẹ̀. bàbá tí máa ti máa níyàwó nílé tí wọ́n á pàdé ajé ṣé yóò lè tẹ̀lé àbí kò ní tẹ̀lé àbí. a fún ẹ ní instruction ó lè ní létí lẹ́kọ̀ọ́. obìnrin tó fẹ́ gbé ajélé ẹ lọ́wọ́ ẹ̀mí a sọ fún ẹ pé kó lé àwọn ẹ̀ dànù. ìyàwó méjì. adékọ́mọ lọ. ṣé àwa ṣiṣẹ́ sílẹ̀ ìwà tìyàwó ẹ̀ a máa jẹ́
wà á tún náà òkè wà á tún dánwò wà á tún gbàjẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé wá easy ohun tí ó easy tó bó ṣe rí nìyẹn ajé ló ń gbà tó ti ń sìn ajé ni bó ṣe rí nìyẹn so ògo yẹn máa tàn egbon ọ̀run tó ní tí egbin ọ̀run ajé ló wà lọ́wọ́ ẹ̀ ajé tó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe onísàsì ajé onírẹpẹtẹ wà kékeré wà medium wà bó ṣe rí nìyẹn irú wa ni ti egbin ọ̀run tó ti ajé náà ni àwọn ajé ló ní so sọ̀rọ̀ pé ọmọ mèrè ni kó tó di kíní kó tó di wòlíì so bó ṣe kì í ṣe bóyá ó ṣe bó ṣe rí ni ajé ni àwọn mi wà wọn ṣe oògùn owó o tájé wọn bá tó àkókò tó bá bẹ̀ sí jáde bẹ́ẹ̀ wà wọn rò pé wọ́n ṣe oògùn owó ni tọ́lọ́ wa fi kẹ́ wọn gan bẹ́ẹ̀ ẹlòmíì ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ló máa tó bá tún fẹ́ bá a dẹ̀ sájé sílẹ̀ òkìkí yá dẹ̀ sí máa kàn. bàbá bọ́dà ṣe wá lè dá obìnrin tó bá lájé mọ̀. ẹ tó bá nímọ̀ ló ń dá wọn mọ̀. ṣé mi ò lè mọ̀ ni bàbá. bàbá ló ṣe mọ̀. tó lójú kẹta ni. tó kí lórí. bàbá ṣe lè fún mi. kí ẹ kí lọ fẹ́ fún ẹ. bàbá nìkan ní tòsí wa ń kọ́ tọ́lẹ̀ ń pè lájé lójú wa kí la lè ṣe fún kí la ní máa ṣe fún bàbá serious nù káàtì pé a lè fẹ́ ajé pé a ò pé ẹni ẹ ọkùnrin májé wà kì í ṣe obìnrin nìkan. bàbá tó lọ tẹ ẹ ní sùúrù tẹ́wọ̀ kó kìíní májé wá. ajé ni mí. ókè ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín sìn láyé àtijọ́ ẹ jẹ́ sọ fún yín o tí ẹ bá fẹ́ jọba kì í di dandan bóyá ẹ lówó lọ́wọ́ tó bá jọba yẹn wọ́n fún lájé owó abẹ sí ń dé rí pé àpé bẹ́ẹ̀ ni ọgbọ̀rọ̀ kúsẹ̀ wọ́n á gbé ajé ẹ̀kan tó wá wà kí mo fẹ́ sọ fún yín ẹ̀kan tó wá wà tí ó ti ń sìn ajé ìdílé wa o nínú ilé yẹn wọ́n lájé ń bẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ gbé ajé ìdílé lọ́wọ́ wọ́n á dà láàmú ẹni kan wá bá mi gbà kan olóhùn níṣòro mo sọ fún wọn ní kí má bá wọn lọ ṣọ́ọ̀ṣì lọ máa ṣe pé àwọn tó fẹ́ gbé ajé lé ẹ lọ́wọ́ ló ń dà ẹ́ láàmú wọ́n dán ẹ wò ní má bá wọn lọ ṣe pé fàjẹ́ kankan o ní gbogbo agboléyìn àtàwọn tó ti lówó pátá wọn ń bọ̀ wá tẹríba fún ẹni ìwọ náà fẹ́ gbé ajé ìdílé ẹ lé lọ́wọ́ ó dẹ̀ gbà wọn náà gbélé lọ́wọ́ ẹnìkan wá bá mi láì ìkọ̀ ẹ̀ wá ní mo mọ̀ ní ṣé kìí ṣe pé ọ̀gbẹ́ni ẹ̀ ń lò làwọn ọmọ fámìlì ẹ̀ pé bó ṣe bẹ̀ sí gòkè bá àwọn tó kù bẹ̀ sí lọlẹ̀ ajé ìdílé wà ìwọ tó bá dẹ̀ fẹ́ gbé fún àdá ẹ̀ láàmú o tí ò bẹ àjẹ́bẹ̀ àdá ẹ̀ láàmú tó bá dẹ̀ ti fẹ́ wọn ò ní gbélé ẹ lọ́wọ́ wọn á tún gbé fún lọ́wọ́ ẹlòmíì wọn á wọ ẹlòmíì tó máa gbélé ìwọ tó ń dà láàmú pé kò rí ìrírí wọn tó gbé kíní ilé ẹ lọ tó wá ń ṣépè fún wọn tó ní fáyà àìnímọ̀ ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú Ọlọ́run ò lè tó gbogbo wọn yìí òkè Nàìjíríà lé ní mọ́ṣáláṣí ló pọ̀ jù ilé awo ilé èdè owó ọ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀ ń jìyà àìnímọ̀ ló ń da ìlà àìnímọ̀ ṣé babaláwo lè róbù kọjá ẹ̀sìn òmùyẹ tó ń tòbù kọ ṣé òmùyẹ tó ń tẹ̀dìyẹ ẹni tó bá dífá fún sí kó lọ mẹ́tìyẹ wá wọ́n tẹ̀dìyẹ 9,000 tí ò tí lówó jẹun. bàbá ìbéèrè tó fẹ́ béèrè ni pé ẹni ajé pé tó bá ajé kò ní fẹ́ sọ pé òun fẹ́ lọ fẹ́ níyàwó méjì àbẹ́ tó níyàwó rẹ̀ ká máa fi ajé rẹ̀ ó ti bèrè nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ẹ bá wà ní lẹ́gbẹ̀ẹ́ obìnrin ni ló máa ń ṣe yẹn ọkùnrin wà ó ní ajé tó jẹ́ pé ajé yẹn làwọn ìyàwó ẹ̀ ti máa jẹ á fi sílẹ̀ àwọn ìyàwó ẹ̀ èmi ìwà kò ní gbé fún ìyàwó ẹ̀ nìkan ló máa lò. àwa tí ẹ bá wà nílùú obìnrin yẹn lẹ́gbẹ̀ẹ́ ó ti mọ̀ pé o ò lè fẹ́ bọ̀ ẹjọ́ máa ń wà lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ ń ṣe wọléwọ̀de ẹjọ́ kí ni ẹni máa ṣe fún un láti ti ẹ̀gbá díẹ̀ náà ajé ọwọ́ yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí o fẹ́ obìnrin sílé ẹ máa gbọ́ tí o bá fẹ́ fún alájẹ ó wà kò ní gbájé fọ́kọ ẹ̀ ó wà bẹ́ẹ̀. tẹ́yà ń tẹ́ni sí dáadáa sí. ẹ bá ṣe dáadáa tí o bá fẹ́ gbájé ẹ̀ sílẹ̀ òótọ́ mo sọ fẹ́. bàbá àní tó jẹ́ ọ̀rẹ́ èèyàn. a máa dá nìkan ló nǹkan ẹ̀ kò ní gbé sílẹ̀. ọ̀rẹ́ èèyàn mọ ni tó sì dáadáa sí. ìbá àdùn mọ́ kò ní gbé sílẹ̀. ajínà wa kára ní kí ló dé. òun nìkan ló máa lò ó náà ló máa darí ẹ̀ òun ló máa kọ̀ntrol la máa ra mọ́tò fún ẹ
a máa ran iṣẹ́ mi ó lè sọ pé wọ́n ló máa wà òun kò lè máa wà àlẹ́ ẹ̀dájú sí wọléwọ̀de fún ẹ tí ó máa wà wọléwọ̀de tẹ́jú sí wọléwọ̀de wọ́n bá gbé fún ẹ tó bá lówó lọ́wọ́ sí o lè wá tí ò ní máa control rẹ̀ kó lọ pátí. ṣòkò á ní gbìyànjú nígbélẹ̀ ó ṣe nílé ẹ̀dá program mi.